gbogbo ayé ilé ta ọlọ́run la wà yìí tí àwọn ọlọ́pàá kan tá a mọ̀ bí ọlọ́pàá ni wọ́n bí ọlọ́pàá kọ́ wọ́n gbé mọ́tò wá mọ́tò náà kò ní plate number so ilé ta ọlọ́run la wà yìí bí ọ̀rọ̀ náà ṣe yanjú tán òun ni anikasare ṣe fọ́nrán yìí kí gbogbo èèyàn lè bá a rí kí ta ọlọ́run tó wá sọ̀rọ̀ adúpẹ́ lọ́wọ́ commissioner of police Ọ̀yọ́ state commissioner of police Kwara state àti governor Ọ̀yọ́ state governor wa Ọ̀yọ́ state governor Ṣèyí Mákindé a sì tún wá dúpẹ́ lọ́wọ́ Olúbàdàn bàbá wa Olúbàdàn àwọn ni wọn ò jẹ́ kí ilẹ̀ Ìbàdàn ó laná lónìí ilẹ̀ Ìbàdàn bá ti gbiná pàápàá jùlọ pé wa pàtàkì ó wá lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho irú ẹkùn olóyè Sunday Igboho ni arúgbó àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé náà sáré pé olóyè Sunday Igboho nígbà tí nǹkan ẹ̀jì ṣẹlẹ̀ tá a ti go live kò pẹ́ sígbà náà tó olóyè Sunday Igboho débí olóyè Sunday Igboho ló wá bá wa yanjú ẹ̀ ti pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn commissioner of police àti àwọn bàbá wa nílẹ̀ Ìbàdàn àti gbogbo àwọn àgbàlagbà àti àwọn agbófinró gbogbo yín adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ gidigidi lọ́wọ́ yín nítorí gbogbo Ìbàdàn bá ti lónìí torí àwọn yẹn pọ̀ ń bí àwọn ẹsẹ̀ lọ ni èrò pọ̀ ń bí omi tẹ́lẹ̀ ni so adúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn adúpẹ́ èrò pọ̀ ń bí gan gbogbo àwọn ẹsẹ̀ ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ṣùgbọ́n ẹ jẹ́ kí Ọlọ́run náà kó bá yín sọ̀rọ̀ kan àbí méjì. gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n tún ti fẹ́ láàárọ̀ yìí ni mo rí wọn o ni mo wọlé mi wọ́n fẹ́ wá jí mi gbé ń jọ́ sí wọ́n ti kì mí mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn èèyàn mi o ọ̀pọ̀ ẹ̀mí pàtàkì olùsọ̀dọ̀ commissioner of police Kwara state commissioner of police Ọ̀yọ́ state bàbá wa Olúbàdàn kábíyèsí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ẹ̀yọ́ ọmọkọ Yorùbá káàkiri àgbáyé tá a pè tẹ́ gbọ́dọ̀ náà tẹ́ sáré ta gidi adúpẹ́ lọ́wọ́ yín o ọ̀pọ̀ ẹ̀yọ́ pàtàkì. Alhamdulillah adúpẹ́ fún Allahu subhanahu wa ta'ala atọ́rọ̀kẹ́ fún Nabi Muhammad sallallahu alaihi wasallam ike Allahu azza wa jal atọ́rọ̀ ilé jẹ́ tàrẹ kuma bá Nabi Muhammad kuma bá mara alẹ́ rẹ̀ kúsùn bá wọn sahaba rẹ̀ ẹ̀yọ́ ma yíwa nínú Islam lórí sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam akirawa ike assalamu alaikum wa rahmatullahi wa barakatuh na'am barakallahu fikum gẹ́gẹ́ bá ti nasa ìbẹ̀nu dára tẹ́lẹ̀ ṣe fún onípa àwọn ìlú ibi èyí tàn sọ́tà fi ń ṣẹlẹ̀ ẹ̀sẹ̀ lọ́bẹ̀ẹ́ dáyìí ẹ bá bá wa tàn ká kẹ́ ń fa ní kò lè ká lè kó sì lè ká òkú. Lórí ọmọ ọ̀tá lọ́bẹ̀ẹ́ dáyìí ọ̀tá ọlọ́run ọba so tí àwọn ọlọ́pàá kan tí wọ́n fẹ́ lọ mú nílùú Ìbàdàn so àti àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ òun la fẹ́ tara kọ́mẹ́ǹtì lé lórí. So ọ̀rọ̀ mi méjì sí mẹ́ta ni ó wà ṣe kíni ni ó wà pín sí. Ìkan yóò jẹ́ fún kíni yóò jẹ́ fún àwọn aláṣìṣe àti ọ̀tá ọlọ́run ọba yìí. Ìkejì yóò jẹ́ fún àwọn ẹni tí wọ́n gbé ẹjọ́ dìde gangan lórí ọ̀tá ọlọ́run ọba yìí lórí ọ̀nà tí wọ́n fi gbẹ́jọ́ dìde. Ìkẹta yóò wá jẹ́ ti olóyè Sunday Igboho. Ẹ̀yin aláṣìṣe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó fi hàn gédégbé pé onífìtínà ní oníjàgídíjàgan ní ó fi hàn bẹ́ẹ̀ oyè báyìí ó fi hàn gédégbé pé onífìtínà ní oníjàgídíjàgan ní. So múmú tí wọ́n wá mú ta ní ọlọ́run wọn kàn ṣàdédé wá mú bí kìí ṣe kíni bí kìí ṣe pẹ̀lú court order pẹ̀lú ìwé kóòtù ni wọ́n fi wá ṣe kíni wọ́n fi wá gbé. So and ká ní ọmọlúwàbí bá wà lára ẹ̀yin aláṣìṣe ni ká ló bá sì wà lára ẹ̀yin ọmọ ọ̀tá ọlọ́run ọba yìí ká lọ́bẹ̀ ẹ̀dá kó má ṣàṣe kíni ká lọ́bẹ̀ ẹ̀dá kó má ṣàdá ṣẹ̀ríà fún oyè ká lọ́bẹ̀ ẹ̀dá má ṣàṣe kíni kó má ṣàfi ìyà tó lẹ́tọ̀ọ́ sí kó má ṣàfi jẹ́ ká ló bá lọ́mọlúwàbí ni kò bá tẹ̀lé wọn oyè báyìí kò bá tẹ̀lé wọn. Àwa tá ń sọ̀rọ̀ yìí nìsín wàláhí kò síbi táwò ti lè fọwọ́ gbá rẹ̀ pé ọmọlúwàbí làwà. So níwọ̀n àbábí ọlọ́bẹ̀ẹ́dà bá sì ṣe fún wa nígbà láyé ma a respect a sì protect a sì ṣe kí ní a sì honor ìjọmọlúwàbí wa. Odidi ìmáàmù jùmọ̀ kan odidi àgbà àfá ìlú kan làwọn ọlọ́pàá wá ṣe kí ní wọ́n wá arrest níbi títí kírun jímà. Oye
agbọ́ngbọ́n yìí pé ká má bá àwọn ọlọ́pàá yàn lọ lọ́jọ́ náà wallahi alazim eléyìí kì í sọ̀rọ̀ ẹnu o torí àwọn ọlọ́pàá àwọn tí wọ́n wá gan-an àwọn náà wọ́n mọ̀ ní lọ́kàn yìí pé ṣáàṣì lè mú ẹni yìí lọ ṣá so nínú ìlú tí wọ́n ti wá mú mi ìlú tó yá sí wípé tó bá kára ń gidá gbé wàhálà ṣẹlẹ̀ kì í ṣe gbogbo táwọn sọ yìí ni àmọ́ kí ni tá a rò àwa bá wọn lò pẹ̀lú ẹ̀kọ́ torí ó ti involve ìjọba àwa ahlu sunnati wal jamaa kì í ṣe àwa mùsùlùmí generally mò ń rí fàṣí báyò àwa tá a di sunna mú so àìnáza àìn tó bá ti ní ṣe wọ pẹ̀lú ìjọba àti tíjọba bá ti ní ọwọ́ ń bi nǹkan oye àìnáza àrẹ̀ oye báyìí a sì protect dignity wa a sì respect ara wa a sì ṣe kí ni a sì tẹ̀lé wọn so barakallahu fikum èèyàn ọmọ ìyá nínú ẹ̀sìn wa lórí fundraising tí a wà lórí ẹ̀ta ń bèrè fún nípa pé a fẹ́ fi ra ilẹ̀ fún ilé ẹ̀kọ́ àti kìíní àti mọ́ṣáláṣí a ní àti san àwọn balance kan fún àwọn tí agreement ilẹ̀ ń bẹ láàrin wa àti wọn outstanding balance ló ṣe kìíní ló kún wájú wá ń sìn tí ń ṣe 7.4 million naira ṣùgbọ́n nínú rẹ̀ alhamdulillah allọ́bẹ̀ẹ́dà ó kọ́ dárọ̀ pé ká ti rí allọ́bẹ̀ẹ́dà kọ́ dárọ̀ so allọ́bẹ̀ẹ́dà kọ́ dárọ̀ pé ká ti rí 1.5 million naira nínú rẹ̀ báyìí tó tó túmọ̀ sí pé ó kù 5,900,000 naira níwájú wa so gbogbo ẹni tí ẹ̀ ń dá sí aga allọ́bẹ̀ẹ́dà kó mọ́ṣá bá ní ṣe kìí kó mọ́ṣá bá ní sọ yín lẹ́sàn lórí láyé bí àti ní alkiyama so a ṣe wà lórí rẹ̀ ẹni tán allọ́bẹ̀ẹ́dà bá ṣe gbà láì fún ní arziki ẹ̀ mọ́ṣá bá tún bọ̀ dá sí àkáǹtì wa 1802934524 Providence Bank Shehu Ahmed Yusuf jazakumullahu khair wa barakallahu fi. kálẹ̀ yìí náà bá níjọmọlúwàbí ni lẹ́yìn aláṣìṣe kálẹ̀ bá nílàákàyè kálẹ̀ ọgbọ́n bá ń bẹ lórí ibẹ̀ tí máa ń kílèmù ni kálẹ̀ bá jogún àríwòye tó yanjú lọ́dọ̀ àwọn baba ńlá yín tẹ́lẹ̀ fẹ́ padà sọ́dọ̀ wọn ni ó yẹ kẹ́ ẹ ní kíta ni ọlọ́run tẹ̀lé wọn nìyà ẹ wá ń ṣe ìranù jákujàku káàkiri so àṣé ẹ tí ẹ ní nǹkan kan tẹ́ ń gbára lé àwa allọ́bẹ̀ẹ́dà la gbára lé wallahi so ẹlòmíì ó pè mí ńgbà tá a wà ní ojú ọ̀nà pẹ̀lú àwọn ọlọ́pàá ẹlòmíì ó pè mí pé ṣé dáadáa ló wà ṣé wọ́n ṣáà mọ̀ ṣe nǹkan fún ọ wallahi ọkàn mi balẹ̀ fábálẹ̀ mo fi wọnú Ìlọrin lọ́jọ́ náà nǹkan kan níbẹ̀rù òru yẹn náà ọkàn mi wallahi alazim so níbi tá allọ́bẹ̀ẹ́dà fi mí láyà balẹ̀ dé so bí allọ́bẹ̀ẹ́dà tí wọ́n ṣe fáwọn tó bá páyà rẹ̀ nìyẹn so hatta títí dì sí nǹkan kan níbẹ̀rù kò rú yẹn náà ọkàn àyà mi wallahi alazim alhamdulillah so ẹ̀yin aláṣìṣe ẹ̀sìn lórí orí ẹ̀sìn sí lórí ìmọ̀nà orí ìṣìnà lẹ́wà eléyìí gan ti jẹ́wọ́ rẹ̀ fún yín èèyàn fún yín then ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ eléyìí mo ń dojú ọ̀rọ̀ kọ kíni mo ń dojú ọ̀rọ̀ kọ àwọn mùsùlùmí ní báyìí tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lò pẹ̀lú kíni pẹ̀lú dédé náà in tó nọ́mà ni kó wá sí lákàún kálukú wípé bó bá ti lè wù kó jẹ́ kí apá ń bẹ láàrin kíní kan àwọn mùsùlùmí kan tó bá ti kan ibi àwọn tọ̀tá allọ́bẹ̀ẹ́dà wọ́n gbọ́dọ̀ papọ̀ ni èmi ò fi bẹ́ẹ̀ ní irú ideology yẹn labudda min al-adl so àwọn brọ́dà kan wọ́n narrate àwọn kọ́ńtẹ́ǹtì tí ń bẹnu kíni tí ń bẹnu petition tó fi gbé Tani Olohun yìí nínú tí mo rí gbọ́ ni pé so wọ́n ní ó kọlu òfin kan lábẹ́ òfin tí ń sọ̀rọ̀ nípa pé téèyàn bá ń jeopardize ẹ̀sìn téèyàn bá ń blaspheme ẹ̀sìn ipe báyìí nìkan wọ́n ṣe fún lábẹ́ òfin so tí òfin yẹn bá wà lóòótọ́ tó wájá sí pé ní ìsìn yìí lẹ́wà gbé jáde láti fẹ́ mú Tani Olohun ẹ gbọ́dọ̀ túnra yín ṣe o ẹ gbọ́dọ̀ ṣe déédé tó kó tó di ìsìn àwọn kan bẹ tí wọ́n ti fi Islam bójútó ẹ kẹ́ máa fi òfin yẹn gbé eléyìí máa sọ nítorí Tani Olohun ahlakahullah azabahullah kallọ́bẹ̀ẹ́dà fìyà jẹ bó bá ti wù kallọ́bẹ̀ẹ́dà kó dá ṣẹ̀ríà fún tímátímá bó bá ti wù in tó bá wù allọ́bẹ̀ẹ́dà kó fi Tani Olohun ṣe àdánwò tó bá wù allọ́bẹ̀ẹ́dà kó gbé lu Tani Olohun èmi ń sọ̀rọ̀ ní ìsìn lórí pé tófin kan bá wà
tó sọ pé tẹ́nìkan bá ń jeopardize ẹ̀sìn, tẹ́nìkan bá ń ṣe kíni, tí ń bá ń ba ẹ̀sìn jẹ́, tí ń ba ẹ̀sìn àwọn kan jẹ́, nǹkan kan bẹ́ẹ̀, àbí ń ṣe kíní kan, tófin kan bá wà tó bá sọ bẹ́ẹ̀, tó bá sí pé òfin tẹ́ fẹ́ fi gbé ọ̀tá Allah bẹ́ẹ̀ dá yìí ni ahlakahullah, oye, tó bá sí pé ní ìsìnlẹ̀ wọ́n ṣe ń gbé jáde, subhanallah, kí ló ṣe àwọn ẹni tó yá sí pé wọ́n ti fi ìsìláàmù bójú tó ń ba ẹ̀sìn jẹ́ látọjọ́jọ́ yìí. So àwọn kan ni wọ́n bú sàhábà nábì létí yín. So nǹkan ìta ń sọ yìí ó lè korò lára yín, àmọ́ òdodo bẹ̀ ni àwòsí níbẹ̀rù àti sọ tiwa nìyẹn. Àwọn kan ni wọ́n bú sàhábà nábì létí yín. Omi ọmọ Ìlọrin ni, inú Ìlọrin ló ti jáde, oye, so wọ́n ṣe débi pé wọ́n tiẹ̀ tún bá dórí Ànábì sallallahu gangan fúnra lára rẹ̀ láwọn ọ̀rọ̀ tó yá sí pé kò dùn gbọ́. So ṣé mo fi yẹn kò ṣe gbèrò àwọn èèyàn báyìí, kò ṣe gbèrò àwọn ọmọ wọ̀nyí. So oye, àwọn tóbi ju gbígbé lọ, oye báyìí, àwọn kan oye àìmọye ìsọkúsọ ni wọ́n sọ sẹ́sìn Allah bẹ́ẹ̀ dà láti inú ìlú Ìlọrin, láti inú ìlú Ìlọrin. In tí mo sọ yìí yóò bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú jẹ́, àmọ́ wallahi òdodo bẹ̀ nìyẹn, òdodo bẹ̀ nìyẹn. tó fi nǹkan bá wà lábẹ́ Kwara State tí ń sọ pé wọ́n lè gbé ẹni tí ń jeopardize ẹ̀sìn, oye, so kìí ṣe ní ìsìn ìlú ẹ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde pé ẹ fẹ́ fi mú Tani Olohun, ó lè korò lára yín o. So a sì ní kẹ́nì kankan má bínú ní bínú tó bá fẹ́ bí o. So tiwa tá a rí lódodo la sọ yún, oye. Tọ́ ẹlẹ́kẹta òun náà ni olóyè Sunday Igboho, ẹ ní ráìtì àti dá in tí ìjọba gbígbé tí wọ́n fẹ́ gbé ó rọ́ǹgì tàbí ó right. So ó rọ́ǹgì tàbí ó right tó lópin ìgbà tó já sí pé ìjọba ló ní kí wọ́n gbé, ẹ tẹ̀ kọ́kọ́ jẹ́ kí wọ́n gbé lọ náà, kó tẹ̀ kọ́kọ́ lọ visit ìjọba náà, kó kọ́kọ́ lọ appear sí ìjọba náà. So tí gbígbé tí wọ́n bá gbé tó bá wá rọ́ǹgì, ẹ̀yin lẹ́wàá gbìyànjú àti fáìtì ìgbé tí wọ́n gbé illegally lójú ọ̀nà òfin, ẹ̀yin lẹ́gbìyànjú àti fáìtì ẹ̀ báwọn. Àmọ́ kẹ wá sásábẹ́ ìró ẹkùn, kẹ wá sọ pé wọn gbọ́dọ̀ ṣe kíní kan, wọn gbọ́dọ̀ ṣe kíní kan, àjẹ́ndà burúkú ni ìró ẹkùn játijàti yín yìí, àjẹ́ndà burúkú ni ó padà bí o. So oye, torí ẹ̀ la ṣe ń sọ lọ́jọ́ kìíní àná, àwọn nǹkan tí wọ́n jáde tí wọ́n sọ pé àwọn ń support Sunday Igboho, tí wọ́n sọ pé àwọn ń support ìró ẹkùn, aburú tí kíní yóò padà dálẹ̀ sí yín lọ́rùn, agbára yín ò ní ka, agbára yín ò sì ní gbé, agbára yín ò sì ní gbé. So abi Allahu azza wa jal kí ó jọ kó dákun. So ọmọ ọ̀tá Ọlọ́run bá yá àtàwọn ìyókù rẹ̀ kó mọ́ ṣàbá ní dá ṣẹ̀ríà fún wọn, kó mọ́ ṣàbá ní ṣe kíni, kó mọ́ ṣàbá ní dá ìyà, so ìyà kó mọ́ ṣàbá ní dá lé wọn lórí. Èyíkéyìí ọ̀nà tí àwọn ò bá ṣe kíni, tí àwọn ò bá ti ṣe kíni, tí ó bá ti dé bá wọn. Na'am, barakallahu fikum.